gbogbo ẹ̀yin bàbá lápapọ̀ ẹ ti wáyé ó yẹ yín àbúrò ní padà wá kàn yín tọ́mọ jù tiyín lọ àmín. gbogbo ẹ̀yin bàbá lápapọ̀ ẹ ti wáyé ó yẹ yín àbúrò ní padà wá kàn yín tọ́mọ jù tiyín lọ àmín. bàbá mi Ìṣọ̀lá adáwọ̀ Ìṣọ̀lá ẹ ti wáyé ó yẹ yín ó ti yẹ yín àbúrò ní padà wá kàn yín tọ́mọ jù tiyín lọ àmín. gbogbo ẹ̀yin bàbá lápapọ̀ ẹ ti wáyé ó yẹ yín àbúrò ní padà wá kàn yín tọ́mọ jù tiyín lọ àmín. Omi àgbà Gaothu Shabbab lábẹ́ pé àsìkò ti lọ. bàbá mi Àrẹ̀mú ẹbí wáyé yẹyẹ ó ti yẹ yín àbúrò ní padà wá kàn yín tọ́mọ jù tiyín lọ àmín. bàbá mi Àrẹ̀mú. ẹ lọ gbowó lọ́wọ́ Gaothu ògbóni ṣe gbà nìyẹn àwọn tí wọ́n jù yín lọ pọ̀ nbí ẹ lọ gbowó lọ́wọ́ Gaothu ẹ jọ ẹ lọ gbọ́ owó àti ṣe àwọn èèyàn gan á fún ẹ padà àìdùnnú ní ká fún ẹ padà àìdùnnú náà ní ká gbà ẹ̀yin náà lẹni ká gbà ẹ̀yin náà ká fún ọ padà ẹ dákun torí láìfù ẹ dé mọ́ o ẹ̀yin tá ń gbé TV ẹ má jẹ́ mọ́ wà á bí ká o àìdùnnú ló ní ká gbà àwọn náà tún ní ká gbé fún wọn padà tí wọ́n bá mú yẹn sọ́wọ́n comment section àfà ẹ̀jẹ̀ yóò gbẹ. Omi àgbà Gaothu Shabbab akọ Kosida wà fún yín méjì ni bí tí mo ti ní wàsá Jannatul Firdausi ma kana misluha. wàsá Jannatul Firdausi ma kana misluha. alali aridi kọ́tún kulitu bushiro libaniha. alali aridi kọ́tún kulitu bushiro libaniha. èyí ò ti wà ní Facebook wa Omi àgbà Gaothu Shabbab. ibi tí mo wá ń lọ gangan ni pé mo ti ní kana shababu fi duna kathiran wa kana fihim ahadun kabiran fil judi gaythun fa'idun thaqilun wa fil ulumi asadun wafilun isajtama al mal wal ulumu fi jismatin ala al huda yaqumu abuka nurun daw nurin anta ibn al imami fakhara rawda kunta. Omi àgbà Gaothu Shabbab ẹnìkan ní òun á máa lépa Omi àgbà Gaothu Shabbab pé kan ṣubú la ilaha illallah ṣe jẹ́ ká ṣíṣù tí bàbá Gaothu ń wí ó tiẹ̀ lè ju tiwọn lọ lóòótọ́ ṣùgbọ́n tí Omi àgbà Al-Imam ń wí pé ajé àìlálù sọ̀mùkásù ṣágíṣágí asọ́fà gíṣù láwù kún fáyà kúnù ó ju tiẹ̀ lọ sí wáìnì ni. Omi àgbà Gaothu Shabbab àti akọ́wá fún yín òní mo wá ṣàdúrà kan bẹ́ẹ̀ mo ní lázìlítà yá khairal wara kiraman bread madama fina abuhaji imaman lazilita fina jausana kiroma madama fina abuhaji imama. ohun yẹn náà láfọ àwọn bísí àti òwe fún ọ pé lazilita fina jausana kiroma madama fina abuhaji imama. lazilita fina gausana lazilita fina gausana imama. ẹ kú ìṣẹ́jú kan lọ láti Ìbàdàn ẹ dákun ìṣẹ́jú méjì láti Ìbàdàn wàláhì bàbá ti dé ti pẹ́. bọ̀dá Sheikh Mashood Sheikh Mashood àbá dákẹ́dákẹ́ èlùbọ́ wọlé dákun ìjọ mọ̀ mo pẹ́ nù. Mọ̀lánà Sheikh Mashood Maiburuji ní bọ́lá gbìtàn láíláí. Alhaji wa Mutiaola Mass Petroleum
alibarika ladina Muhammad. mass petroleum ẹ̀ ní fọlá. Sheikh Mashood ọ̀rọ̀ yìí kan wà lọ́wọ́ mi. ọjọ́ mọ̀ lọ́wájú ni. wọ́n ṣe dáadáa gan sí à.